Ẹ̀yin èèyàn, Olúwo ti fẹ́ dá wàhálà lẹ̀ o. Olúwo ti fẹ́ dá wàhálà lẹ̀ sílẹ̀ yo láàrin kábíyèsí Ọọ̀ni ìrìṣà àti ìlú Ìwó. Ẹ wo Olúwo ó ti fẹ́ ṣe kí ni, ó ti fẹ́ gbé wàhálà kalẹ̀. Ẹ wo, ẹ wá gbọ́ nǹkan tí kábíyèsí wa yìí sọ, èyí tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Olúwo àti ọ̀rọ̀ tí Olúwo náà sọ. Ẹnu mi kọ́ lẹ ti máa gbọ́ gbogbo ẹ̀. Ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ bá fi ti gbéyàwó ọ̀rọ̀. Mo kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo kí bàbá wa Ọọ̀ni ìrìṣà Ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jẹ́jádé II, the paramount ruler of all kings in southern Nigeria. Olórí aládé gbogbo, mo kí yín o. Mo kí gbogbo lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Mo dẹ̀ kí ọmọ Yorùbá àtàtà tí kìí ṣe ọmọ àlè gẹ́gẹ́ bí ọba yìí tó ń sọ̀rọ̀ yìí. Ẹ gbọ́ nǹkan tí Olúwo sọ ń bí. Wọ́n ní ọmọ tó bá fẹ́ jogún kógún ìtàkìtà ló máa pa. Kò lè sí béèyàn ṣe fẹ́ ṣe ebòlò tí ò ní rùgbẹ́. Kò sí béèyàn ṣe fẹ́ ṣe ọmọ àlè tó bá ti dàgbà. Ìwọ ọmọ àlè ló máa wù, kò ní wù ọmọ ọkọ rárá. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní wípé Ìwó wá láti Ifẹ̀, wípé àwọn baba ńlá ló wá jagun nífẹ̀, tọ́kọ àwọn Ọbàtálá lẹ́rú, tọ́kọ gbogbo wọn lẹ́rú. Ẹjọ́ níbo làwọn baba ńlá ẹ̀ ti wá o? Kí lórúkọ àwọn baba ńlá ẹ̀ tó wá jagun fẹ̀, tó kó àwọn Ọbàtálá lẹ́rú, tó ṣe gbogbo ẹ̀. Gẹ́gẹ́ bí ìtàn, nígbà tó rí ọmọkùnrin kọ́kọ́ pé nígbà tó ṣe ìjọba, ẹ rí pé ó grant interview kan pé Ọba Ọọ̀ni Ọba Adéyẹyè is the paramount ruler of all Obas ní Western region. Wípé kò sí ọba tó tó, fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ. Wípé there's nothing anybody can do about it, fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ. Mò ń kó tẹ̀, I will play it later. Wípé Ọba Adéyẹyè Ògúnwùsì o, kò sí ọba tó tó ní southern region, even though ní the whole Nigeria. Níbi tá a tún tá gbòdé, tá tewédé ní maybe Cuba, Brazil, Mexico and others. Bí tí gbogbo ìran Yorùbá dé tàbí ìran dúdú, Ọba Adéyẹyè Ògúnwùsì ó ní olórí gbogbo ọba. Gbogbo Yorùbá pátá bàbá lọ́wọ́ nákàd, a rí wípé Ifẹ̀ ní everybody ti ṣẹ̀ wá. Ifẹ̀ is the capital of Yorùbá. Now Ifẹ̀ ní tó bá ní wípé àwọn baba ńlá ẹ̀kan wá láti ibì kan, àti ibo náà ti wá. Torí wípé nígbà tí àwọn tó tẹ̀wòdó tó kúrò nífẹ̀ náà tẹ ìwòdó lọ́pọ̀ tẹ̀gbì kan tó kó tó gbọ́ déwò. Ìwó Òkè wà, òun lẹ̀gbọ́n kó tó kàn ìwé ilé. Gbogbo dẹ̀ nígbàgbọ́ dẹ̀ ní pé Ifẹ̀ làwọn ti ṣẹ̀ lọ. So téèyàn bá tiẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní pìtàn tó fẹ́ kírètì ìtàn, wọ́n gan gbọ́dọ̀ kọ́kọ́ ọmọlúàbí. Ìtàn gbọ́dọ̀ mú orí dání. Ó gbọ́dọ̀ máa pìtàn orí burúkú débi pé àwọn ọmọ ẹ̀ gan wọ́n á fẹ́ sọ ẹ́ lókò pa nígbà tó bá yá, tó bá mú òótọ́. Tán ní pé kí ló ń ṣe bàbá àwọn tó jẹ́ pé ìwà tó ń wò yàtọ̀ sí dá mú gbó tàbí lọ́tì. Ìwọ̀ngbà tí èèyàn bá fagbó yó tán tàbí tó bá mu ọtí yó tán, èmi rí pé èèyàn máa ń sọ kọ́tàkọ́tà. Èèyàn á kó àwọn dẹ̀dẹ̀rìn jọ síwájú,
ó kẹ́ nígbà tó bá ní pé tó bá ń useless àwọn fọ́fadẹ àwọn Ọbàtálá nǹkan jọ àwọn olùfẹ́ gbé lárugẹ kó máa gbé sáájú lárugẹ láti ní títí dọ̀la wọn ò rí ẹ wọn ò fẹ́ mọ̀ ẹ́ wọn ò tán mọ́ ẹ. Most of my friends they are from Arab countries and none of them they told me mo ní pé kí ló dé tí àwọn ọmọ wọn ò kì í fẹ́ outsiders wọ́n ní no àwọn ọmọ wọn ò lè fẹ́ outsiders ilé tó bá dẹ̀ gbogbo gbọ́dọ̀ wálé gbọ́dọ̀ wà lọ́hùn pé àwọn nìkan làwọn gbọ́dọ̀ bá fara wọn làwọn dẹ̀ fẹ́ kú tì wọ́n pé ọmọ ìyá wa ni wọ́n nínú ẹ̀sìn they don't want to know us wọn ò jí sọ̀rọ̀ pé ẹ jẹ́ muslim ẹ jẹ́ kankan wọn ò lè fún ẹ lọ́mọ wọn wọn ò lè gbàwé ìgbélu wọn kò sí nǹkan tó lè ṣe gbogbo wàhálà tẹ́tí fẹ́ dábọ̀ra yín lọ́rùn pé ẹ wá kí ló kọ Syria lọ ní Nàìjíríà what for ìwọ ẹ̀gan tó ń sọ̀rọ̀ Syria lọ kánà ti lò fún wọ ní ìgbà tí ìwọ wà l'Amẹ́ríkà àti Canada kánà ń lo Syria lọ yẹn lọ́hùn kánà ti lò fún wọ wọn ti má pẹ́ ẹ̀kan sílẹ̀ ẹsẹ̀ ẹ̀kan sílẹ̀ o lè jọba lẹ́nu ìwọ tí wàá gbàgbé wọn ní kíní pé àṣírí gbàgbé orí pé àṣírí gbàgbé ajẹ́pọ̀ àwọn Amẹ́ríkà tàbí Canadian wọ́n ń ṣe gbogbo òṣì yẹn wọ́n lo gbogbo òṣì lọ́ọ̀ Syria lọ yẹn ìwọ́gbọ́n ò lè jẹ́yàn lẹ́ni náà láti ti dáńkùrùkù ọgbọ́n tẹ̀ ní ọdún gbogbo ìjọba débi tí ìrìndínrìn ẹ̀ fẹ́ yọjú ṣùgbọ́n ó ti gbàgbé ìbànújẹ́ ló máa ń jẹ́ tí máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó máa ń sọ gbà mí wọ́n sọ̀rọ̀ wípé òfì ẹjọ́ ìgbà wo la dá òfì sílẹ̀ gan nílẹ̀ Yorùbá Kampala ìgbà wo la dá sílẹ̀ a máa ń pakájà aṣọ ni nígbà tẹ́mi yí ìgbọ̀njú tó bí mi kékeré àwọn gbajúmọ̀ tẹ́mi bá mọ̀ tó ní owó lọ́wọ́ wọ́n máa ń pakájà aṣọ tàbí kán ró bí ọjà báyìí àwọn gbajúmọ̀ tẹ́mi mọ̀ láyé ìgbà yẹn nìyẹn wọ́n á gbé gold sọ́run tàbí lẹ̀kẹ̀ ilé tí wọ́n sọ pé ọ̀nì múra bákanbákan ó pakájà aṣọ ó ń wọ aṣọ funfun bí wọ́n ṣe múra nílẹ̀ Yorùbá láyé ìgbà yẹn ni mélòó lọ́jọ́ orí tiẹ̀ débi tó máa mọ ohun tó dé bá lòfì òfì kọ́ ni ìṣẹ̀dálẹ̀ aṣọ tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ òfì kò sí nǹkan tó ń jẹ́ Kampala tàbí anything they came later ní wọ́n kọ́ làbí kan wọ́n kọ́ làbí ìlà mélòó ló wà lójú tiẹ̀ tó bá dé Ifẹ̀ tó bá rìn dáadáa wà á mọ̀ gbọ́n kọ́ làdí Ifẹ̀ kò sí Ifẹ̀ ní ọ̀làjú ti lọ gbogbo tó bá ń ṣe ní èyí nílẹ̀ Yorùbá àti Ifẹ̀ ló ti lọ wọ́n ń dádé ni o Ifẹ̀ ló ti lọ wọ́n ní ọlọ́gbà adé ṣẹ̀ṣẹ̀ fún aṣẹ kíkíní kan adé wo ni wọ́n mọ̀ àwọn tó rí adé góòlù adé kúpà adé sílvà lórí ẹ̀ ò bá ní ká bẹ́ẹ̀ gbé bọ́ sílẹ̀ kẹ́ẹ̀dẹ̀ gbé sí museum adé tó rí lórí ẹ̀ ńgbà yẹn ni mo rí nǹkan kan lórí ẹ̀ ju fìlà lọ má jẹ́ kí n tẹ̀ wọ́n rẹ̀ tó ń tẹ̀ òun tàbílà fìlà náà rí lórí ẹ̀ ọba tó jẹ́ tí ìbá ń ṣe pé àwọn aráàwọ̀ wò wípé ọ̀dọ́ ló jọba ní Ilé Ifẹ̀ ẹ jẹ́ ká lo ọ̀dọ́ náà lọ́dọ̀ wa tí ìbá ń ṣe ọlá ọba Adéyẹyè Ògúnwùsì owó ò lè ẹ́ bàjọba kò possible ọlá ẹ̀ náà wò náà fi ní pé kán fi ọ̀dọ́ jọba gbogbo ń tòrò wípé kí lórúkọ ẹ̀ Arẹ́gbẹ́ṣọlá ló fẹ́ jọba torí wípé orí ẹni tí ó introduce ẹ̀ sí Arẹ́gbẹ́ṣọlá ti rí sásá bẹ́ẹ̀rì náà ó fẹ́ pay ẹ̀ back gbogbo yẹn formalities lásán Ọlọ́run kan sọ wípé ọ̀nà tó fẹ́ gbé gbà nìyẹn tí ì bá ń ṣe ókè oṣù mélòó ló lò níbẹ̀ táwọn aráàlú ti fẹ́ yọ ẹ́ dànù tí ì bá ń ṣe politics you can never be there o wà bí ọmọ ìṣẹ̀dálẹ̀ Yorùbá gan o fẹ́ fẹ́ yàwó gan o fẹ́ Yorùbá ìwò yẹn ọ̀ngàn òòrùn ọmọ ń bẹ̀ kó fẹ́ o kọjá sílùú òkèèrè ni láti lọ fẹ́ yàwó torí wípé you want power you want security you want money gbogbo yẹn ò dẹ̀ lè gbé ẹ́ ò bá sásábẹ́ sọ́tànà Sókótó tó bá kọjá yìí ẹ wọ́n á dì pẹ̀lú ẹ̀ ń bì
gbogbo náà dáradára wọ́n tó ń ṣe pé kí lorúkọ ẹ̀ tó bá jẹ́ wípé ìwọ ló ní opportunity tí ọba Adéyẹyè Ògúnwùsì ní ni wàá ti dàlú owó tó wà lọ́wọ́ ẹ̀ wàá jẹ́ pé owó tiẹ̀ ló wà kàntàkàntà ilé tó ń ṣe gan-an bóyá àbá ti mú èso cause gbogbo ìwà tó ń wí bí ìwà ẹni tó yẹ kán mú so ni ó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi òfì kìíní kan kìíní gbogbo tó ń sọ yìí kò sínú nǹkan tó bẹ̀rẹ̀ ilẹ̀ Yorùbá kò dẹ̀ sí nǹkan náà láyé tí ìṣẹ̀fẹ̀ ló ti kọ́ bẹ̀rẹ̀ First Empire ní Southern Region Ifẹ̀ ni go and read your go to library and look at it very well. You will see everything there. Mo máa kíní kan yẹn dùn mí kíní kan mi tí understand dọ́là ìbànújẹ́ lórí ọba Adéyẹyè Ògúnwùsì mi ìmọ̀ because tó bá ti jí làárọ̀ tó bá ti fẹ́ sọ̀rọ̀ you attack him tó bá ti jí làárọ̀ tó bá ti fẹ́ sọ̀rọ̀ ò ní nǹkan méjì tó ń forí ẹ̀rù ọ̀rọ̀ Ifẹ̀ bí ó ṣe fẹ́ yọ ìwò kúrò ní Ifẹ̀ kò dẹ̀ possible sọ̀rọ̀ pé wọ́n lè jọ máa lé wọn o I can't say ọ̀tọ̀ ọmọkọ wọn ọmọọba àwọn ọmọọba ní Ìwó they can never say this they can never because ọmọ òótọ́ ọmọ ibi táwọn ti wá ọmọ ìṣẹ̀dá wọn ìwọ lè já ṣàwọ̀ nínú wọn ìwọ ò lè jọ tí wọn because ọmọ àlè wà ní ọmọkọ náà dẹ̀ wà ní ọmọ àlè ó ti yẹ bẹ́ẹ̀ so èmi á rò ẹ́ pẹ̀lú àdìdìrín tó máa ń kó jọ ẹjọ́ máa ń sọ kọ́tọ̀kọ́tọ̀ máa gbé tàn látòrí pòdì I'm begging you máa try láti format brain yẹn before you come before the camera kò yé sọ kọ́tọ̀kọ́tọ̀ kò yé sọ ìtàn tí ó mọ̀pọ̀lọ́ dání ìtàn dídìrín ìtàn tí ó tó jẹ́ pé tó mọ́ bá gbọ́ gan ó yẹ kó àwọn ọmọ èdè ẹ̀ mọ́ gini pé wọ́n yóò rí bàbá àwọn ti yí ẹ ṣé mo dúpẹ́. ń jà wá nísìn ṣé rí gbogbo state governor south west ẹni ègbé ló pọ̀ láàrin wọn o de àwọn ní ogun tó ń ja ìwọ àti èmi nísìn ṣé rí ọ̀rọ̀ security tó mẹ́hẹ̀ yìí on a good day kò síbi tó gbà kan state governor under local government ló wà àwọn local government ló yẹ kó máa wá bí wọ́n ṣe máa partner pẹ̀lú àwọn private security àwọn oríṣiríṣi nǹkan gbogbo nǹkan tí state governor tí wọ́n wá ń ṣe fúnra wọn sìn àwọn local government ló ń ṣe bíi pé kí wọ́n san salary àbí oríṣiríṣi àwọn nǹkan kéékèèké lóríṣiríṣi ṣùgbọ́n àwọn state governor wọn ò ní ṣe ẹ wá mi lè tó fọ́nì jù torí àti mention state governor báyìí ẹ ti rí wọn máa lọ ní wọn ò fẹ́ gbọ́ aráàlú ò fẹ́ gbọ́ governor wọn èèyàn mélòó lára yín gan ló wá benefit látara governor yìí tẹ́ẹ̀kì fẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọn ó pé títí president Bola Ahmed Tinubu ṣe fídíò bọ́ síta ó ní go and meet your governor òun kó owó burúkú fún wọn díẹ̀ ní eléni mo yẹ ìgbà tí mo ti pariwo kinní yẹn ipe kò yẹ kí ìyà kankan tún jẹ yín go and meet your governor kò sí aráàlú already àti lọ meet governor Tinubu ọ̀rọ̀ security tó wà lẹ́yìn náà àwọn governor ló yẹ ká sunkún mọ́ lọ́rùn ká fẹ́ já okùn ẹ̀mí wọn kí ló dé tí wọn ò gbowó sílẹ̀ kó jẹ́ kí àwọn local government chairman local government chairperson kí wọ́n ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kó ṣiṣẹ́ èyí iṣẹ́ wọn ready láti ṣe wọn ready àti secure wa owó tó yẹ kó fi secure wa wọ́n ń kó pamọ́ ẹ wo private surveillance jet tí Mákindé tó lóun rà nígbàrà tí ọ̀rọ̀ Ọ̀yọ́ state Ògbómọ̀ṣọ́ tó ṣẹlẹ̀ ṣebí ó ní 1 week èèyàn tó máa wá fix ẹ̀ ó máa dé láti ìgbà yẹn sìn going to 2 months sìn àbí Mákindé ò tiẹ̀ sọ̀rọ̀ lọ́bẹ̀ aráàlú kò tiẹ̀ kí ẹ̀ mọ́. ẹ̀tàn náà ti bí ìdílé ẹ̀tàn ẹ̀ dẹ̀ ṣiṣẹ́ lọ́bẹ̀ ẹ̀tàn ẹ̀ kò sí iṣẹ́ ní ìlú ẹ̀ ti di pé olúkálukú ń sáforí ẹ̀ gbà wọ́n máa gbé because àwọn nǹkan tó ti rí síwájú kò ṣèlú tó pé freedom of speech wà ó ti yẹ ń sè òkè tẹ bá sọ́ọ̀sì nínú àwọn ará yìí náà tó máa fún àwọn olóògbé ọ̀gbẹ́ ìwà ta ló ń ṣe disturb wọn ni
báyìí. ẹjọ́ ta ló ń ṣe ẹ̀ ló ń bẹ̀ ẹ ní kí gbé yín sókè mo gbé yín sókè ẹ ṣáà rí pé yàn ń sọ̀rọ̀ lọ́wọ́. Ta ló ń sọ̀rọ̀ gbogbo? Problem tí mo wá gbogbo ní problem ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ sí Kwara State. Tá a bá ti gba Kwara State padà ẹ gbàgbé àbá ṣe security bẹ́ẹ̀ lọ ṣe é ṣe máa ṣẹlẹ̀ torí ibẹ̀ ni base wọn. Ṣé rí nǹkan tó là wá ní Jẹ́bà sọ̀ ilẹ̀ Hausa ti bẹ̀rẹ̀ Jẹ́bà sí bíbá bá mi ò fẹ́ ti dé Jẹ́bà sí bíbá mo ní tọ̀dọ̀ wà. But as far tí a bá ṣe wà tí Kwara ẹ bá ṣe ọ̀dọ́ ọ̀hún flat problem yóò lè tán láéláé ó sì máa lọ bẹ́ẹ̀ báwa tó ń kó àwọn àṣìmá bá bẹ́ẹ̀. Ìsìnlẹ̀ káwá kú ṣe kí bá máa ṣe tí Fúlàní mọ̀ pé ibẹ̀ yẹn ilẹ̀ Yorùbá ní káwọn tó lè jẹ́ Yorùbá kó máa operate bẹ́ẹ̀ kò sí pé ṣe lè ṣe wọ́n bá ti cross Jẹ́bà ẹ̀yà wọ́n ti gbàgbára. So yẹn ni yẹ ó wà lára kẹta gbọ́dọ̀ kọ́kọ́ máa jà yìí kó wà lára yẹn rúùtù problem wa bí tó wà jù nìyẹn ṣe gẹ́gẹ́ tó mọ̀ mí. Irú eléyìí tó bá síta tó sọ wípé àwọn ẹlẹ́bọ wọ́n ní láti pa wọ́n ní ìlú tó dẹ̀ mọ̀ láàrin society tó mọ̀ wípé àti oníṣẹ̀ṣe àti kírísítẹ́nì àti mùsùlùmí òun la jọ ń gbélé papọ̀. Ṣé irú máa yí báyìí tí ìyàwó ẹ̀ bá fẹ́ lọ sọ́jà tó fẹ́ lọ ra nǹkan ọbẹ̀ wá tó bá ti dọ́jà á máa béèrè ẹ̀yin mùsùlùmí tó ń ta ọjà ńkọ́ àbí tó bá fẹ́ lọ ṣe anything tó bá fẹ́ wọ public transport wọ́n á máa wojú mùsùlùmí bẹ́ẹ̀. Kí ni gbogbo orí burúkú yìí? Ṣé kò yẹ kí àwọn gómìnà adẹ ti pariwo wípé kí gbogbo àwọn gómìnà kan invite gbogbo àwọn religious leader not only in the Islamic way mùsùlùmí ìṣẹ̀ṣe kírísítẹ́nì kí wọ́n invite wọn kó ní kálukú wọn kọ́ lọ tọwọ́ agbẹjẹ́mọ́wọ́ any preach tó bá máa dá họ́wọ́ ọ̀hún sílẹ̀ kí wọ́n stop ẹ̀. I really don't know ìwúlò àwọn gómìnà gan nínú society nínú state wa. Àwa la máa dìde àwọn olóòtú sọ pé ó bá ti tó táì la máa dìde ṣe àádọ́ ẹ̀lẹ́ gómìnà lọ́wọ́ àádọ́ ẹ̀lẹ́ olùkọ́ àkọ́bẹ̀ lọ́wọ́ yẹn wọ́n ò lè ṣe kankan because àbẹ́ sọ yìí wọ́n ṣe máa kó mẹ́tọ́ bá di senate náà wá wọ́n ti ní second chance wọ́n fẹ́ lò gẹ́gẹ́ lẹ́yìn kò sí gbogbo ẹ̀ tó bá ti parí gómìnà ṣe tó lè lọ ṣe tẹ̀lé yẹn wọ́n ní máa ṣe gbogbo ọmọ yìí tó wà bẹ́ẹ̀ wọ́n tún ṣe ilé wájú nígbà tó wà senate náà bá jẹ president gómìnà kan lè president sí ní kò sí plan tó lè wé àwa la máa dìde tá máa jà fún àwa. But mo notice wípé àwọn aráàlú ò kì í like láti sọ̀rọ̀ nípa governors wọn. Even when you are talking tẹ́ bá rí tẹ́ ẹ̀ mú àṣìṣe yẹn jáde tí wọ́n rí confam wọn ò fẹ́ kí wọ́n sọ̀rọ̀ nípa governors wọn. Only federal lóníkálùkù á máa pariwo what is it? Ẹ má bínú kọ́là ẹ bá wa round ẹ̀ up ìṣẹ́jú kan àwọn èèyàn náà fẹ́ dá sétò. Mo ń bọ̀ lọ́dọ̀ yín sà ìṣẹ́jú kan. Ẹ ṣé gan ni sà à ń gbọ́ yín sà. Hello, thank you ma. You are welcome. Ẹni tó máa ṣe ló wà ń bẹ̀ yìí tí ọ̀rọ̀ mi yé yìí. Yes sir. Ẹ fún di October ó máa ṣe ó ti bẹ̀rẹ̀ ṣé bóun ló fún local government ní autonomy. Ó ti gba Kwara state lọ́wọ́ wọn. Lọ́nà wo? Ó ti gba ẹ̀fọ́kàn yín balẹ̀. Tí ẹ̀kọ́ ní ìdàrú is doing it. Tinubu Jagaban is the best man in the world. Ẹ jẹ́ ká máa ṣe díẹ̀ nǹkan tó ti bàjẹ́ fún 52 years. Kò sẹ́ni tó lè túnṣe lọ́jọ́ kan. Bẹ́ẹ̀ni, kò sí abracadabra tó lè ṣe. Ọgbọ́n kan díẹ̀. À ń sọ̀rọ̀ Awólọ́wọ̀, ẹ jẹ́ àgbàgbé nípa Awólọ́wọ̀. Tẹ́rẹ́ni tó wà ń bẹ ní kí gbogbo wa ká fọwọ́ tì lẹ́yìn. Báwùsá sọ pé a káwa tó wà lẹ́yìn ẹ̀ máa sọ pé BCD. Ká sọ jẹ́ ká máa realize pé a ti dé. Sọ̀rọ̀ kẹrù má bà á bí tó ẹrù bá o. Ẹ rí nǹkan tí bàbá Tinubu ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni gbogbo èmi ni à ń kó mọ́tò wọlé brand new car ṣé mọ̀ pé bí bàbá ṣe wọlé wọ́n gbé tax yẹn ó di òkè yìí everybody ń wálà bàbá tún ti gbé wálẹ̀ o bàbá tún ti gbé wálẹ̀ o from 20% to 10% from used car from 10% to 5%. Okay sir. Nǹkan yìí ti bàjẹ́ láti 1960
out of the 16 presidents in Nigeria ní 12 ló wá láti northern Nigeria àwọn ló pa Nigeria jẹ́ pátápátá. bẹ́ẹ̀ni. Gbogbo owó tá a rí tó yẹ nígbà tí oil boom tó yẹ kàn fi dá lé iṣẹ́ sílẹ̀ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa tó bá ti di Friday lórí Gawon wọ́n á ti múra pẹ̀lú girlfriend wọn lẹ́kọ̀ọ́. Nígbà yẹ drum ni mò ń sọ yìí o. Ọmọ Èkìtì bíi tèmi ni ó ní drum Ẹ̀dọ̀mán. Òun ló máa ń gbé pati wọn jáde. Wọ́n á kúrò lẹ́kọ̀ọ́ ní Friday. Gbogbo owó tá a rí gbà yẹn yẹ kàn máa fi dá lé iṣẹ́ sílẹ̀. Wọ́n á lọ fi ṣe pati ní London àti America. Wọ́n á ṣe máa bọ̀ ní ìdájí ọjọ́ Monday. Kò sẹ́ni tó question wọn gbà yẹn because àwọn ìyá wa òkè náà ń rò sí gbà yẹn òkè. But kò sẹ́ni tó mọ̀ gbà yẹn gbogbo nǹkan tá a ní làwọn Haúsá ti bá yé ẹ̀ jẹ́. Wọ́n ti wó mọ́lẹ̀ má jẹ́ àpèsè wọn kankan o. Wàhálà tán bá ti fẹ́ fà báyìí nìkan fà kí Tinubu àtàkì wọn. Tinubu yìí ní ká jẹ́ ká support. Wọn ò dẹ̀ fẹ́ kí Tinubu rí nǹkan kan ṣe in the sense that àwọn the same northerner náà bọ́ síta tí wọ́n sọ pé Tinubu ò ṣe kankan. Insecurity ti take over gbogbo Nàìjíríà. Who are the people financing the insecurity? Àwọn wo ló ń sin insecurity? Àwọn wo ló ń finance insecurity nílẹ̀ Nàìjíríà? The same northerner. Ẹjọ́ mo fọ́ náà bẹ̀yìn ní next program yìí. Tí wọ́n bá ti ń sọ pé Tinubu ò ṣe nǹkan káwa Yorùbá ká máa sọ pé Tinubu ṣe bẹ̀bẹ̀. Ní next program yìí ẹni Yorùbá tó bá ti gbógun ti Tinubu ẹgbẹ́ ṣe pé tí ò bá ti ní ìṣọ̀kan. Ẹ̀ka tó tọ́ múra wa àwọn Haúsá ìdílé lọ́wọ́ fún ọ̀fẹ́ kò ní kankan. Please, can I talk? Yes, we can hear you. À ń gbọ́ yín. Ṣọwọ́ láti afẹ́ lò fún ṣọwọ́ afẹ́ lò script àtọ̀. Ṣẹ́gun àdìgà ìgbó níjọba wa mọ́. Ẹ̀mọ́ bàbá títẹ̀ tí ní bàbá. Mo fẹ́ sọ kíní kan fún yín yẹ̀mí dára. Mo àwọn prógámù yìí. Ṣé rí insecurity tó ìṣẹ̀lẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀kan gómìnà ní àṣẹ lórí paramilitary. We don't train paramilitary for terrorists. Ìbọn ayé ẹ̀sẹ̀ lè rí lọ́wọ́ paramilitary òjùkálà. Àwọn tí terrorists gbé dání GPMG, rocket, launcher. Ayé ẹ̀sẹ̀ lè rí lọ́wọ́ paramilitary and police. So they train police for public. Public don't train wọn fún. Ṣé wá rí insecurity tí Nàìjíríà ní lọ́wọ́lọ́wọ́ báyìí? President ló máa ń jẹ not governor. President ló ní àṣẹ lórí military. Àwọn mẹ́ta ní military, army, air force and navy. This is terrorist. Wọ́n terrorize ìlú ní àwọn ilé òkè ṣe nǹkan tọ́wọ́ ọlọ́pàá lè kà tọ́lọ́pàá fẹ́ face wọn. GPMG tó wà lọ́wọ́ àwọn general purpose machine gun tó wà lọ́wọ́ terrorist. Ọlọ́pàá ò lè operate ayélujáyé. So anywhere tí ẹ bá ti rí terrorist ní country, that is for federal order might give order to the air force láti locate wọn fighter jets. Àwọn army tó wà ń sálẹ̀ máa fún wọn ní all-round defense máa advance lọ́ba wọn. It's my job, I'm army officer. You understand? Problem tẹ́mi ń béèrè mi ò sí kó tó kàn mí pẹ̀lú bàbá ṣe kinní kan, bàbá ò ṣe kinní kan, security ẹnìkan ló kàn mí bá ṣe ń para ìlú. Problem tẹ́mi ń béèrè lọ́wọ́ wọn ni pé ṣé ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì ṣé ẹ̀ lè counter terrorist ìlú yìí ni? Báwo ni terrorist máa lágbára jù yín lọ tẹ́ máa negotiate pẹ̀lú wọn? What is that? Ibi tí mo ti ní ṣù pẹ̀lú anybody wọn nìyẹn gbogbo ìjọba dáadáa tó wà bẹ́ẹ̀ tán ṣe yẹ. How can terrorists overpower government ní ìlú ẹ̀ tán dẹ̀ romance wọn? Mo bí àwọn ọmọ lọ́yọ̀ state tí ó yẹ kó lò 48 hours. We did it in Liberia. We did it in Sierra Leone. Sudan náà tá àgbédè wọn ní Sudan ẹgbẹ́ Arab náà sọ. Òtẹ́dẹ̀ wọn yé wa àkọ́ǹkà wọn náà. Mo wà ń bẹ̀ náà 2009. Báwo wá ni terrorist ṣe lágbára ju ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì tẹ́ ń ṣèjọba lọ jẹ́rí epo wọn nìkan wọn yẹ wọn ọ̀rọ̀ náà wọn nínú kò kàn mí. Terrorist wọ́n ṣe ń para ìlú ló kàn yín mi. Báwo ló ti máa pààyàn bó ṣe ń pààyàn yẹn? What? Yes. Your first primary duty is life as a president. Life to protect the citizens, their life. Secondary ni postal road ẹni tó bá ṣàtúndì orí ẹ̀ kò sí ká postal road mọ́.
tó bá ṣe iná lè ní àwọn tó bá ti padà níwọ̀n lè lo iná yẹn mọ́. You have to protect life first. Bọ̀ kí ló dé tí kó tó kan President Bola Ahmed Tinubu, because a gbọ́ wípé láti ìgbà regime bàbá Ọbásanjọ́ àtàtìkù ó ní terrorist ti bẹ̀rẹ̀ nínú Nàìjíríà. Ẹ jọ̀ọ́ kí ló dé láti ìgbà yẹn gbogbo Edo State tí wọ́n jẹ, kí ló dé tán eradicate ọ̀rọ̀ terrorist ní Nàìjíríà? Ẹ kálẹ́, ṣé dáadáa lẹ wà? Ẹ má bínú, ẹ ní sùúrù, èèyàn kan sọ̀rọ̀ lọ́wọ́, ẹ jẹ́ kẹ́ni yẹn land, torí tí gbogbo wa bá sọ̀rọ̀ papọ̀ a ní gbọ́ra wáyé o. Yes, my question is on here. Why terrorists is máa lágbára ju federal lọ? Rárá, nǹkan tẹ́mi ń béèrè, torí ọ̀pọ̀lọpọ̀ wa gbogbo wa àwọn èèyàn sọ wípé bàbá Tinubu terrorism ti bẹ̀rẹ̀ láti ìgbà ayé bàbá Ọbásanjọ́. Kí ló dé tí Nàìjíríà gbogbo àwọn Edo State tó jẹ kó tó dórí Tinubu, kí ló dé tí wọ́n ṣe stop kan eradicate terrorism? Okay, nígbà táwọn eradicate ẹ̀, àwọn Jonathan, àwọn Ọbásanjọ́, Yar'Adua, all those Buhari, tó eradicate ẹ̀, nígbà tí ẹni tó lòun ní agbára òun fẹ́ ṣe, he just a war give effective order to coerce. Àwọn méjì ló need chief of army staff and chief of air staff. Sherry brother mi, ẹ mọ̀ nǹkan tẹ́mi fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yẹn ni wípé ẹ farabalẹ̀ kẹgbá láyé mi sẹ́. Nídìí àwọn fẹ́ fúkṣọ̀ àwọn bàbá yìí tó ṣe ń gbọ́ mi, àwọn náà fẹ́ fúkṣọ̀, we are youth, àníjì wọn mọ́, there is something I can do. Okay, ó yá, ẹ fún mi ní another candidate yín, best candidate yín tó lè take over ní next year. Ó dọ̀ mà, ṣé ẹni gbogbo àwọn tó ń pè ní kàbá mi ní jẹ́ kán ló fi 8 hours níbo náà ti wá. Look at Traore, ṣé ọmọ 16 years lélẹ̀ tó ṣe join àmì. Gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ yìí, ẹ̀yin ṣe tẹ́mi lẹ́ ń bá sọ̀rọ̀ orí ètò mi lẹ́wà. Nǹkan tó bá jọ ń sọ ní kẹjẹ́ kájọ dá ló ẹ fi Traore lẹ̀. Nǹkan tí mo béèrè lọ́wọ́ yín ẹ̀ dáhùn. Ṣebí wọ́n ti bẹ̀rẹ̀ terrorism láti ìgbà ayé Ọbásanjọ́ kó tó dorí Tinubu, kí ló dé tí àwọn president tó jẹ́ kí ló tó stop ẹ̀? Náà bá stop ẹ̀ nìkan ní láti stop ẹ̀. Ìgbà tí Tinubu náà wá débẹ̀ tó promise, bíbí ọmọ bí tó ti promise, torí mi ò rí kan sí bàbá promise ń gbà kíní ẹ̀. Bọ̀ kátẹ̀ wá sọ wípé ó wà ń bẹ̀, ó promise, ó wà ń bẹ̀. Ǹjẹ́ ọmọ Yorùbá kò yẹ kó rí wá pé ṣá? Buhari wà ń bẹ̀, àwọn ni wọ́n finance terrorism, wọ́n fọwọ́ ra terrorist lórí. Jonathan wà bẹ̀ láyé ṣíbọ̀gẹ̀, ẹ̀dìyẹ òótọ́ ẹ̀ para yín kú. Ọmọ yín wà bẹ̀ nísìnyí, òun lẹ wá fẹ́ kó kú fún àwọn tó ti ṣe mistake, àwọn tó ti ṣe tí wọ́n rí nǹkan kan ṣe. Ọmọ yín tó wà Tinubu tó ti wà mẹ́sẹ̀ òun ló láti jìyà àwọn tó ti kúrò yàrá. Ẹ má bínú, Glow Great, ẹ bá mi hold on, Mr. Tade náà fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Rárá, Mr. AY, ẹ má sọ̀rọ̀ mọ́, torí nǹkan tí mò ń bi yín ẹ ti sá lọ. Ẹ jẹ́ kẹ́lòmíì tún sọ̀rọ̀. Ẹ̀yin gan ti yín àtàkì ara yín, ẹ farabalẹ̀. Orí ètò ti tèmi a kì í jà ń bì. A kì í jà tẹ́ bá níbi tẹ́ ti yín àtàkì ara yín káàkiri lórí platform, not on my platform. Calm down. If you don't listen to me, máa remove yín. Calm down. Tó bá níbi tẹ́ ti ń jà bọ̀ tẹ́lẹ̀, don't bring it to my platform. We don't fight here. A kì í jà lórí pláfọ́ọ̀mù tọ̀dọ̀ ti tèmi. Àwọn intellectuals ló wà pẹ̀lú mi, àwọn tó rí wọn pé, àwọn tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀. So don't bring that kind of àwọn show tẹ́ ti máa ń lọ dá tẹ́ máa attack ara yín. Don't bring it to my show now. Ó ti lè pé Yorùbá nation ó padà sẹ́yìn Tinubu, ó dùn mí gan fún gbogbo. Ẹ kó ṣí kúrò níbí jọ. If you have any problem with Tinubu, èmi dára kọ́ ni máa bá ìjà jà ẹ̀. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, ẹ jẹ́ ká dá sílẹ̀ kájọ tún ṣà. Tí ẹ bá sọ wípé Tinubu ni, okay, ìgbà Ọbásanjọ́ ni terrorism ti bẹ̀rẹ̀. Ṣebí sójà ni bàbá Ọbásanjọ́, kí ló dé tí ó kojú wọn kóhun àti Àtíkù kan flush wọn dànù? Ká má gbúrò wọn mọ́. Ta ló dá tẹ́ polisi sílẹ̀? Á dá fún yín. Ìgbà tí Jonathan wọ ọbẹ̀, ṣé wọn kó àwọn ọmọ bó ṣe kó àwọn èèyàn, ṣé wọn pààyàn báyìí ṣíbọ̀gẹ̀ títí dèlé lè ní àìmọye àwọn ọmọ ṣíbọ̀gẹ̀ ṣì wà lọ ní káàpù IDP camp. Mr. Tade, à ń gbọ́ yín, ẹ má bínú.
brother mi ẹ ní sùúrù ẹ jẹ́ kí Mr. Tade sọ̀rọ̀ ká lè gbọ́ra wáyé ẹjọ́ ẹ bá mi mute. Ó yá Mr. Tade à ń gbọ́ yín. Nobody dispute about the Tinubu. In fact, wọ́n bá sọ pé tó campaign for Tinubu, I was one of the campaigners for Tinubu. Nǹkan tí gbogbo wa expect kọ́ la bá at the end of the day. Then insecurity ti wà nílẹ̀ tó tó dé. Gbogbo wa la rò yí pé ìgbà tí Tinubu dé, tí Tinubu bá máa dé, everything máa change. So òun ni tẹ bá wo Tinubu látàyè MKO wọ́n ti ń jà fún the struggle of the democracy in Nigeria. So tá dẹ̀ mọ̀ pé ẹ tó ti ní òye tó ti ní ọpọlọ báyìí tó bá máa débẹ̀ tí we change totally dispute tuntun. But the first comment tó kọ́kọ́ dé on the issue of removal of subsidy tó dẹ̀ jẹ́ pé gbogbo á rí pé wẹ́ẹ́ ibi táwọn kábà tí wọ́n sá sí nìyẹn. But suddenly everything just change. So nǹkan tó sọ. Like kí ló change? Like tí gbogbo economy change totally. kò ń ṣe ní Nàìjíríà nìkan economy ti change. Ní Germany tá wà yìí economy Germany. Tẹ́ bá ń gbọ́ nípa Germany, tẹ́ bá ń gbọ́ Europe, ẹ farabalẹ̀. When we are talking about economy, Germany is giant of Europe economically. Tó bá sọ wípé economic, Germany jẹ́ giant of Europe. Bí wọ́n ṣe sọ pé Nigeria giant of Africa. Ṣùgbọ́n lónìí nǹkan economically, Germany is zero. Reserve wọn gan, wọ́n ti ń kọwọ́ bọ reserve. Ìwọ tó wà l'Amẹ́ríkà tó ń gbọ́ mi, ṣé nǹkan tó rà ní last year, the same price tó rà ló ń rà ń sìn? Anywhere you are in the whole world, are you buying this? How is your economy in your country you are residing? It is not about economy in Nigeria, but Tinubu ló kọ sí. Because they say to throw the war ní UK bíbá yìí, because it maintain economic. Oh, economy will not maintain in UK. UK ti ní economy problem. I can tell you more of that. UK is struggling with economic. They have serious economic problem. Ṣáwọn tó ń yáwó kiri tó jẹ́ wípé àwọn Islamic country ló ń kówó fún wọn. Abẹ́yẹn orí báwọn Mùsùlùmí ṣe sọ UK di. I'm disagree with your opinion. Oh. Ẹ máa sọ̀rọ̀ yín. I'm disagree with your Ó yẹ ẹ máa sọ̀rọ̀ yín. So Tinubu ọjà ìgbésí àbá seriously. So nǹkan tá a expect orúkọ ni Tinubu ló ń ṣe. Kí ló ṣe tí ó economy ò fi lọ síwájú? Kí ni nǹkan tí Tinubu ṣe tó fi mú economy wálẹ̀? So insecurity wọn ṣe kankan. Ẹ̀ẹ́dẹ̀ ríro wípé bóyá àwọn tí wọ́n jọ wà ń bẹ̀ ṣé nọ́dánà ń gbà fún àbí ẹ fẹ́ sọ wípé ẹ kì í gbọ́ news ẹ kì í gbọ́ gbogbo oríṣiríṣi nǹkan tó ń lọ. Ẹ kálẹ́ o Kọ́lá. Ẹ farabalẹ̀ ẹ̀yin tẹ́ fẹ́ gbọ́ nípa economy UK àwọn ará UK rèé ó yá à ń gbọ́ yín sà. Ẹ tó ń sọ̀rọ̀ nípa economy UK ṣé economy UK kò skyrocketed bọ́dà ẹ mú ṣẹ́ẹ̀tì tẹ̀lé lu ẹni yìí nù. Ṣẹ́ẹ̀tì ẹ mú kọ́. Wọ́n bá ti wà lọ́hùn-ún wọ́n tó ń pa fún wọn Nàìjíríà nìyẹn ìwọ́n tó ń pa fún wọn nìyẹn. Ní sùúrù mood. Èmi ti máa ń sọ tipẹ́tipẹ́ inú mi dùn má ti dára ṣe já ẹ tó sọ̀rọ̀ gbẹ̀yìn tó fẹ́ máa jà ẹ. Kò sí ìjà lórí bíbá yìí. À ń jà o. Kò sí ìjà. Àwọn onílàákàyè àpọ̀lọ́gbọ́n ẹ̀yin ọlọ́gbọ́n ẹ ti ń pọ̀ jù lórí ètò yìí. Ẹ̀yin ọlọ́gbọ́n ẹ ti ń pọ̀ jù lórí ètò yìí. Onílàákàyè là ní ìdí. Nǹkan tó gbélẹ̀ sí ẹ yọ hatred kúrò mẹ́. Wọ́n ní ká ṣe analysis nǹkan tó ń ṣẹlẹ̀. Nǹkan tó ń bọ̀ ibi tá a wà àti ibi tá a ń lọ òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ṣé ní gbogbo yìí tẹ̀sán yẹn wọ́n bí yín pé àtàyè Ọbásanjọ́ ni wàhálà yìí ti wà. Kí lédè tọ̀wọ̀n eradicate ẹ̀ títí dìsẹ̀? It's a simple question. Ọbásanjọ́ pàṣẹ pé kọ́ lọ pa àwọn olùkọ́run nígbà tí kìnìún yẹn fẹ́ sùn náà. Ó gbìyànjú ìgbà ayé ṣíbọ̀gẹ̀ ẹgbọ́n tí. Ẹ bá wa power tap ẹ̀yin èèyàn mi ẹ power tap. Àti pẹ̀ṣẹ́ntì ẹni tó gbéta síta. So nǹkan tó wà lẹ́yìn ẹ jẹ́ ká gbé kínní ọ̀rọ̀ tó ń ta àwa ọmọ Yorùbá lára òun lọ̀rọ̀ tó ń sọ yìí. Ẹ má máa fi ìtara sọ̀rọ̀. Wọ́n tún bí another question.
ó ní ta lẹ rò pé ó lè gbé wa débẹ̀, ta lẹ rò pé ó lè wọlé tó lè ṣe better than Tinubu. Ṣé ní ṣe ń ṣòwò rẹ tó ń gbowó lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì? Gbogbo àwọn tó ṣe jáde yìí ẹ jẹ́ ká move forward. Ẹ jẹ́ ká move forward. Torí Ọlọ́run, àwọn ìjọba ẹ jẹ́ ká move forward. Ewa Texas. Ká máa takora wa. Kò sí ìlú tí ò ní crisis sí. Kò sí ìlú tí ò ní crisis. Ẹ gbàgbé ti Nàìjíríà. Kí ni Nàìjíríà? Nǹkan tó bá Europe tó bá Amẹ́ríkà. Ràlẹ̀ ló wà Nàìjíríà. Ẹ jọ̀ọ́ Kọ́lá mi. Báwo ni economy ọ̀dọ̀ yín? Báwo ni nǹkan ṣe wà expensive? Ṣé bẹ́ẹ̀ ṣe ń ra nǹkan ní last year? Price tẹ́ ń ra last year lẹ́ ń ra nísìnyí sà. Ẹ ń sọ̀rọ̀ last year. Ẹ ń sọ̀rọ̀ 2 months ago. Ẹ ń sọ̀rọ̀ last year. Torí ní ọ̀dọ̀ tèmi bì, nǹkan ti wà expensive bàjẹ́ oníkálukú à ń yàtà à ń súfèé ni. Sister mi, alẹ́ ń sọ̀rọ̀ last year. Ẹ ń sọ̀rọ̀ 2 months ago. 2 months ago. Ẹ ń sọ̀rọ̀ last year. Ẹ yẹ ká fi gbogbo yẹn lẹ̀. Mr. Glograde, à ń gbọ́ yín. Torí àsìkò wa. Ìgbà tí wàhálà Iran àti US ló ṣẹlẹ̀, ṣé bí ẹkọ́nọ́mì ṣe wà tẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ló ṣe wà? Ìgbà tí wàhálà Iran tẹ́ sọ àti US àti kinní tó ṣẹlẹ̀ yìí àti Israel, wọ́n jẹ́ kó yé wa kì í gbọ́ news ni. Wọ́n sọ káàkiri gbogbo CNN, Ajasera everywhere wípé all over the world petrol máa wọ́n máa skyrocket. Ó dẹ̀ máa affect economy, that we should get ready. Petrol is the power of all economic in the whole world. Nígbà tó sọ̀rọ̀ yẹn, ilé kan tó ṣètì wọn kan fi ẹ wo ọwọ́ fún ààbò wọn lórí ètò yìí torí Ọlọ́run àwọn onílàkàyè la pè ẹ máa dé tó bọ̀. Ẹ ṣe ó ti sùn. À ń gbọ́ yín lórí TikTok. Ẹ jẹ́ kí ok ẹ jọ ṣé mo lórọ̀ fẹ́ àti dá sí ọ̀rọ̀ bàbá mi Tádé. Ẹ máa dá sí bàbá mi tí ẹ bá lóró ọ̀fẹ́ láti wá sí Ghana ẹ jẹ́ kí n invite. Ẹ kálẹ́ màámi, ẹ ó dọ̀ ìṣẹ́jú kan. Ẹ má bínú, ẹ ó dọ̀ ìṣẹ́jú kan mà. Ní Ghana bíbá yìí, àwọn former president láàrọ̀ pé problem wa. A ní àfi dandan tá a bá lè dànù láyé Buhari náà ni wọ́n jọ ṣèjọba ni. Àwa lè dànù ìjọba tuntun dé nígbà tí ìjọba tuntun dé òun náà parọ́ ó wá parọ́ lórí ìjọba báyìí. Nígbà tí nǹkan tó ń kọ́kọ́ ṣe ni wípé ó kọ́kọ́ wẹ́kọ̀mù wa pẹ̀lú dọ́là. Ó ní dọ́là ti wálẹ̀, ó ní dọ́là ti wálẹ̀. Lóòótọ́ a gbọ́ pé dọ́là ti wálẹ̀ ṣùgbọ́n oúnjẹ ò wálẹ̀. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń fa wàhálà kàbí nǹkan rọ̀ ṣe ló ń le kókókókó sí i? Báwo ni ìgbà tí ok ẹ jẹ́ kí n sọ pé nìkan fún yín yẹ́n ló dẹ̀ rìn pọ̀ Nàìjíríà ní Ghana bíbá yìí 21 cedis 50 pesos that means 2,150 cedis 2,150 cedis ẹ ló dẹ̀ rìn pọ̀ Nàìjíríà tó bá jẹ́ pé 1,200 and then value Ghana bíbá yìí ó tún high ju ti náírà lọ so ẹ wo àbòsí pọ̀ lẹ́yìn. Ẹ má jẹ́ ṣàbòsí, kí ló dé tó wá jáwa Yorùbá gan ni àwa pariwo mọ́ Tinubu jù gan ná. Ó ga fún wa ò màámi, ẹ má bínú à ń gbọ́ yín mà. Brọ́dà mi mò ń bọ̀, ẹ jẹ́ kí Kọ́lá wa sọ̀rọ̀, èèyàn wà lórí fóònù. Tinubu ló forí fa torí a sọ fún kó máa lọ. Bọ́dá máa ń God bless you ma. ní Nàìjíríà. Tó máa ń sọ̀rọ̀ insecurity, àwọn tó bá ń study trend, á mọ̀ pé security in Nigeria is deep. Insecurity in Nigeria is deep. Títí dé ọ̀dọ̀ àwọn ISIS. Ṣé báwọn òun ni wọ́n wá ní December tí Amẹ́ríkà wá finish àwọn kan nù wọ̀nyí. So ṣé tí Tinubu bá débẹ̀ gbà tó débẹ̀ tán tó rí pé ọ̀rọ̀ yìí ò ṣe kéré mù. Òun ló ṣe yí ìgbọ́ gbogbo nǹkan tó ignore ẹ̀ pé ọ̀rọ̀ yìí deep. Àwọn pípọ̀ yìí lè wipe anybody off. Àwọn Fúlàní yẹn lọ kó wọn wá pé àwọn fẹ́ gba ilẹ̀ yẹn. Amẹ́ríkà ti sọ prediction yìí about 2 or 3 years ago pé they are targeting Nigeria, àwọn Islamic State láti I don't know what they are targeting it for. Because I don't even know. Pé bóyá wọ́n fẹ́ sọ gbogbo wa di Muslim ni àbọ̀ fẹ́. Wọ́n fẹ́ kí Nàìjíríà kó dàbí Iran. Fúlàní pé wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn. Gba gbogbo ilẹ̀ yẹn kó lè kọ́kọ́ sọ wá di ìmúnà. Ṣé get me? So mo rò pé nígbà tí Tinubu débẹ̀ náà owó ẹ̀ ó pọ̀ dákẹ́ straight ni until ẹnujọ́ mẹ́ta tí Amẹ́ríkà wá finish àwọn wọ̀nyẹn. Wọ́n dẹ̀ sì kù síbẹ̀.
So I think that is why he couldn't do anything about security. Pé tó bá yá wọn, tó máa para wọn dépò èmi as a person, I take an exception because a sọ fún kó má lọ. Tó bá ti jẹ́ pé ká bẹ̀rẹ̀ nígbà yẹn ká ti pé ká ní à ń lọ, but it will be difficult like we say. So bó ṣe wà ń bẹ̀ yọ náà ló tún jẹ́ kó wà ń bẹ̀. So níta wá wò ó sí ni pé kó ṣàrọra fún wa ní regional everybody máa lọ. Bẹ́ẹ̀ni, ìgbà tí Buhari wà ń bẹ̀ kí ló ṣe kò ṣe bó ṣe pààyàn sí náà ṣe pààyàn ni. Both national international terrorists wálé láti wá gba ilẹ̀ Naija yẹn nǹkan tí gbogbo wa ń gbọ́ tá a dẹ̀ mọ̀ ni. So Tinubu kò lè kàn kú fèrè. That is the reason that if you think people because Tinubu ń bèrè pé kí lèèyàn ṣe ń jẹ́ president tí ò lè sọ̀rọ̀, but looking now mo rí pé kò lè sọ̀rọ̀. Àwọn international terrorists wà tó ti ESWAP, ISIS tó ti wà ní station tó fẹ́ finish anybody tó lè finish ẹ̀ àti gbogbo àwa yòókù dá wà bẹ́ẹ̀. Then number 2, bọ̀dá yẹn ti sọ pé Tinubu gómìnà ò lè sọ. Kí ni ló mean by gómìnà kò lè secure state ẹ̀? Kí ló ń pè ní government? 4 tiers ní government. We have the president, we have the local government, we have the governors, and we have the press. 4 tiers ní. So àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn lápapọ̀ ló yẹ kàn fight terrorism. So tí Tinubu bá tiẹ̀ wá ní national level kò lè fight. Ṣé nígbà tó wá ń gbé wa lọ́yọ̀ state tó yẹ kí Ṣèyí Mákindé dákẹ́? Ṣé ó yẹ kó dákẹ́? Ṣé ìsìn tí bọ̀bọ̀ tó wà ní east yẹn sọ pé òun máa sọ̀rọ̀ àbọ̀ fáwọn ọmọ tó why can't he do something like that? Bọ̀bọ̀ yẹn wá sọ pé gómìnà ò lè ṣe anything. Gómìnà wo ni ò lè ṣe anything? Gbogbo owó tó kó fún wa part of security vote jẹ́ pé tó kó fún ọdún tó. Yàrá àkókò ní láti ọ̀gbọ̀n tó sọ pé gómìnà ò lè ṣe nǹkan kan. Òun sójà lòun ọmọ kíkan. Kí ló mí ìgbà tí gómìnà ò lè ṣe nǹkan kan? Gómìnà ò lè kó àwọn ọmọ jáde nínú kóbi tó kó wọn lọ. Ẹ máa fi tó bọ̀. Ẹ ṣe gan ni mà. Ẹ ra màá ẹ ká patron mi. Ẹ ló patron mi, bàbá ẹgbẹ́ mi ṣe dáadáa lẹ́wọ̀ ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ló dádì. Ẹ ló sà. Kò ní sun yín, kò ní rẹ̀ yín o. Àmín. Ṣẹ́rí ibi tọ́rọ̀ wa dé báyìí, ẹjọ́ ń tọrọ lọ. Mo wà mí kan lọ́sẹ̀ nìkan ní pé ọ̀rọ̀ àwọn míì wà níbi tọ́rọ̀ dé tó máa fẹ́ jọ bí èpè. Tí èèyàn kan bá sì ń gbé wa ní múgùn níbi tí ọ̀rọ̀ Nàìjíríà tún dé lónìí, àwọn yẹn nìyẹn Ọlọ́run àwọn ọ̀nà Ọlọ́run. Wọ́n lámùkù ẹrù ẹ̀wọ́, wọ́n lókèlè ń wo ẹ̀ òwò sáré. Nobody is blaming, kò sẹ́ni tó sọ̀rọ̀ pé Tinubu ló bà Nàìjíríà jẹ́. Kí ni ìtiwọ́ wá látẹ̀yìn wá? Kí ni solution? What is the way forward? Mo rò pé ló yẹ kí gbogbo wa ó máa sọ̀rọ̀ nípa ẹ̀. Kò ní ṣe pé ká máa sọ̀rọ̀ onísọ̀rọ̀ pé bóyá tí wọ́n bá ń rí jẹ London àti gbogbo ọ̀mẹ́. Ká máa sí bámúbámú ní ìpè mo yó. Èmi ò mọ̀ pé yànjọ́ ẹyín nu Ọlọ́run nìyẹn. Ibi tọ́rọ̀ wá wà ń sìn, ọ̀rọ̀ Nàìjíríà ti dàbí ẹni tó kọ́ ilé sí tẹ́sí foundation lé yín sórí ilẹ̀ yẹ̀pẹ̀ ni o. Kò sírú effort tí ẹni gọ́ọ̀mẹ̀ntì, kò sírú effort tí anybody wọ́n lè ṣe lẹ́yìn kan ọ̀nà páàkì owó tán bá fẹ́ páàkì kan máa bá tiwọn lọ. They can never rectify any problem of Nigeria. All what they are saying is a paperwork. Your subsidy, tax reform. All these things is nothing to write home about. Níbi ọ̀rọ̀ Nàìjíríà wá dé. Ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn tó báyìí pé bẹ́ẹ̀ lẹ́sẹ̀ fẹ́ máa tún rú ogbó ẹ̀ lọ. Ẹ̀yin náà dẹ̀ tún a máa tún bí àwọn ọmọ kankan lè nígbà táwa náà bá lọ tán. Láti 1960, ariwo tó ní kálukú pa fẹ́ lápá kíní kan pa títí dòní. We are still on the same stagnant space. Ojú kan ẹ̀ náà la wà torí pé à ń fẹ́ láti face reality. Báwọn kan bá náà wọ́n dìde láti fẹ́ face reality ìgbà yẹn lẹ èyí tẹ̀ bá ń rí jẹ lọ́dọ̀ àwọn ẹ̀ máa fà wọ́n wálẹ̀. Gbogbo tẹ̀dẹ̀ ń jẹ iná gbogbo tí ò hàn ní ewé ata òkè tó ata àbúra náà ni láàrin oṣù méjì tán bá ti kú bẹ́ẹ̀ tán náà ń sìn ẹ̀ráàrí ẹ̀ máa padà tó ráàrí káàkiri ayé náà ni. Ẹ jẹ́ ká fèsì pírọ́blẹ́mù wa láti ilẹ̀ ẹ̀ máa fẹ́ sọ̀rọ̀ ẹ̀ Tinubu ló ṣe. Kí ni wọ́n ń ṣe? They are not doing anything. They are not doing anything. Ẹ já mú ọ̀rọ̀ wa láti ilẹ̀ bí mọ́mí kan ṣe sọ̀rọ̀ ti pé we can restructure Nàìjíríà fún wa. Ká lọ mú láti ibi tó yẹ kán ti mú ká bẹ̀rẹ̀ from the scratch. Títún tọ́nà bá ní kí Tinubu lè ṣerú yẹn fún wa, a mọ̀ kí wọ́n pé ó kú iṣẹ́ o. Bó
bá dẹ́kọ̀ tí ò ṣe tọ́jọ́ títẹ̀ náà bá fi padà pé òun nìyẹn ọlọ́run àwọn fámìlì ẹ̀ náà máa rí lọ́jọ́ iwájú ẹ máa bẹ́tò bọ̀. Hello, Mr. Oluji, Mr. Olajibi. ẹ dúró ẹ má bínú ẹ ká náà sọ̀rọ̀ ẹ má bínú ẹ bá ẹ ṣe gan-an. àwọn ìdákẹ́rẹ́ àtàwọn ká sọ̀rọ̀ ẹ dúró ẹ ní sùúrù ààrẹ náà sọ̀rọ̀ Excuse me. ẹ bá fi báyìí náà. Hello. If you want to talk, like my brother said earlier, if you want to talk on this program, this is not a TikTok platform. Please, this is an intellectual platform. If you want to talk, ẹ bá mi bí báyìí o yes ẹ bá mi báyìí. Doesn't matter. Excuse me. It doesn't matter. It doesn't matter. Mr. Olajibi, that is what we want. We want new Nigeria. Thank you, my brother. Nǹkan tá a fẹ́ gangan nìyẹn. We want more from Tinubu. Kò sẹ́ni tó dispute wípé kò sí bẹ́ẹ̀. Nǹkan tá a expect kọ́ la bá. Èmi bí ẹnìkan nú òjò nú kíní o gbogbo ẹ̀ la sáré síta lóru. Ẹ bá wa fòtì fẹ́ ni ẹ bá wa ṣe léyìí o. Bẹ́ẹ̀ we want more. ẹ̀yin èèyàn mi lórí TikTok ìjà tí ẹ fà jókòó ká rò ó wípé kí ẹni yàtọ̀ fún President Bola Ahmed Tinubu ǹjẹ́ ó ní ẹni president tó jẹ tó padà rí nǹkan gidi kan ṣe bí alára lọ títí ní Nàìjíríà. Kò sí. ẹ farabalẹ̀ tí ò bá sí ǹjẹ́ a ẹ́fà jókòó ká rò wípé àwọn wo gan ni wọ́n jẹ́ kí kíní ìṣẹ̀lẹ̀. Who are the people tí wọ́n fẹ́ kí Nigeria kó move forward? Who are the set of people tí wọ́n fẹ́ kó build in Nigeria? Who are the people that tí wọ́n grab political power tí wọ́n gbé lé wọn lọ́wọ́ tán gbé mi báyìí tó jẹ́ pé àwọn náà ń rúlu Nigeria tó jẹ́ sí wípé every president tó bá jẹ́ àwọn ni wọ́n máa ń sọ bí tó máa ṣe lè nǹkan tó máa ṣe lélẹ̀. Any president tó bá sọ wípé okay òun fẹ́ ẹ fi òun sílẹ̀ ẹ fi òun àtijọba òun sílẹ̀ Mr. Kilomut ẹ fi òun àtijọba òun sílẹ̀ kó òun ṣèjọba òun bóun ṣe fẹ́. Ǹjẹ́ ẹ́fà rí bí wọ́n ṣe máa ń ba ìjọba ẹ̀ jẹ́ kí ni àwọn nǹkan tá a mọ̀ wípé wọ́n máa ń lo against wọn ìgbà tí Jonathan tó wà ń bẹ̀ ṣe bá rí pé ṣíbọ̀gẹ̀ àwọn northerner kí náà lo against ìjọba ẹ̀ tó fi jẹ́ kó wà destabilize at the beginning ọkàn ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn ìgbà tí wọ́n kó àwọn terrorist ọmọ wọn síta tó fi làkàlàkà ṣé kò jọ wọlé fún wọn. Buhari tó jẹ́ èèyàn tiwọn tó wà ń bẹ̀ ẹjọ́ kí ni the same northern Kaaba the caliphate ṣé wọ́n jẹ́ kí Buhari rí nǹkan ẹyọkàn báyìí ṣe ìyẹn ṣé Buhari ok gbogbo èèyàn gan ò tiẹ̀ bìlífì pé Buhari ṣe bí ìgbà tí Buhari tán sí Buhari ọ̀pọ̀lọpọ̀ wọn bọ́ síta wọ́n wá ṣàlàyé wọ́n wá tú àṣírí Mama Daura ló wà ńbẹ̀ òun ló ń pàṣẹ òun ló ń ṣe gbá lẹ́yìn kí Buhari wà ńbẹ̀ kó kàn máa sign kó máa bọwọ́ lùwé ìjẹ́ ẹwà àwé ẹ̀ tó bá sọ wípé kò sí owó wípé gbogbo ìjọba ọdún mẹ́jọ tí Buhari ṣe wọ́n jẹ Nàìjíríà kan zero àwọn ti mọ̀ wípé Southern ló kàn ní tọ́ọ̀nù wọn tó kàn tó máa wá take over wọ́n ti da ìjọba rú wọ́n ti bà ayé ìjọba jẹ́ wípé any head of state tó bá máa jẹ tó ń bọ̀ láti south ojú ẹ̀ máa rí máa bò. Ǹjẹ́ ẹ má bínú bàbá mi Kọ́lá 1 second ǹjẹ́ àẹ́fà jókòó ká wò wípé bàbá Tinubu tẹ̀yìn àtẹ̀mí mọ̀ ipò wà radical kí ló wá mú bàbá ẹ̀ tó fi rí báyìí gbogbo nǹkan tí ààrẹ expect ó yẹ kán ṣe tá a mọ̀ wípé bàbá Tinubu lè ṣe kí ló ṣẹlẹ̀ ṣé a ò rí wípé agbára ti ń ju agbára kan agbára. The same set of people Tinubu gan gbìyànjú ó struggle láti ṣe nǹkan ìwọ̀nba nǹkan tó fẹ́ ṣe abẹ́yìn ò rí bí wọ́n ṣe ń fìtí náà ni okay ẹ wo state police tí wọ́n pàṣẹ lẹ́nu ọjọ́ mẹ́ta ǹjẹ́ mo yẹ àwọn northern leaders and elders tó ti bọ́ síta tí wọ́n ti attack ẹ̀ wọ́n ní rán ni wọ́n ní kò gbúdọ̀ ṣe wọ́n nígbà kan wọ́n láwo kan ọmọ Yorùbá tó bá jẹ́ northerner ló ṣe kinní yẹn ariwo àpọ̀ bó bá jẹ́ ọmọ Yíbò ló jẹ́ president tó ṣe kinní yẹn wọ́n máa jubilé wọ́n máa ẹ máa rí fídíò àmà lọ lálálá ṣùgbọ́n Yorùbá ẹ wo iye ọdún tí gbogbo wa ti ń pariwo kí head of state kan fún wa ní state police kò sí head of state tó dé tó wá fún wa Tinubu ló rìnrìn àjò yẹn nísìn Yorùbá ló tún condemn ẹ wípé kí tún ni ẹ ṣe bí torí ó ní ìdìbò ní next year òun ló ṣe tí ò bá ṣe ó ṣe ní 2023 ṣé kò wọ bẹ́ẹ̀. Kọ́lá mò ń gbọ́ yín à ń gbọ́ yín. Ẹ kalẹ̀. Ọlọ́run àtúmọ̀ fún ọgbọ́n àti ọwọ́ àjẹsùn máa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ìpínlẹ̀ gbogbo owó kí ló dé tí kìíní ìkúlé ni. Gbogbo sísẹ́yìn náà Ọlọ́run àdá inú. Àmín. Lórí màá gbà pé káwọn nǹkan sọ kọ́ pé ká máa ro nǹkan dáadáa
máa sọ̀rọ̀ nípa nǹkan tó máa pa. À ń pariwo Tinubu. Ẹ wò gbà tí àwọn nọ́tánà wọn ti ń wà wọn ti ń kọ́fà. Tó bá jẹ́ pé Tinubu kò ṣe dáadáa báwa bẹ̀rẹ̀ àwọn ààrò dáadáa o. Àwọn nọ́tánà ò ní máa bá ìjàmbá tó bá dàbí síríọ̀sì. Nígbà tó kò ká ronú dáadáa. Àwọn kan máa ń kọ wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n ní Jésù tọ́ka tó mọ ìyọ ọmọ Mọ́ríàmù. Ẹgbẹ́ tó kú àbí tó kúrò lẹ́kọ̀ọ́ by fire by force ọ̀fẹ́ tí ẹ tó mọ ìkúṣẹ́ rí ló ń ṣe fún yín. They don't even have any other better offer o. Ṣé Obi ní better offer bí Àtíkù? This very man ẹ wo pákéjì sùúrù fún wọn tó fi débẹ̀ tó ń ṣe bí ẹni tó fẹ́ pọ̀ wá. Ó tó jẹ́ kó gbé fún mi yẹn jẹ́ ẹ̀rọ kọ́kẹ́ gbé fún mi. Àwa Yorùbá ẹ jẹ́ ká máa sùn ká máa ronú. Ti nítorí ara nǹkan tó fi pa Abíọ́lá nìyẹn náà.